òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jáde lọ òun tún ẹfẹ̀. Alẹ́ káàbọ̀ lákẹ́rọ̀ ẹ̀nà bá ara ẹni tó jọ mẹ́ta ní ẹ̀kújọ mẹ́ta lólùfẹ́ wa ẹ máa kújọ mẹ́ta ò ṣe dáadáa lágbà yín ẹ̀yin tí wàá nílé lóko lẹ́yìn òdi ẹ̀yin tí ètò àṣírí ayé àmà ń jẹ́ ẹ̀ ń gbádùn àwa náà ń gbádùn yín Ọlọ́run jẹ́ ká gbádùn ara wa náà ni ẹ káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé wọ́n lè gé òrèǹté àti bàbá àlùbáríkà wọ̀bìdà ní ìlú Ìgbòdú àwọn ìwà ẹlẹ́sìn yà wá nínú ti Islam àti Kìrìsìtẹ́nì ṣó ń lọ torí wọ́n yìí ló ti wọra wọn báyìí ṣé méjèèjì ṣojọ́ ń lọ pọ̀ ni bàbá wà ń kálẹ̀ bàbá àlùbáríkà ẹ kú dédé àsìkò yìí. Awọ ẹbí dànù. Bẹ́ẹ̀ nílùú Ìgbòdú. Gbòdú oríta Gbòdú Tinubu ló làbújá. Ségò tiẹ̀ ló lè kó ń sìn. Ségò ló ṣe kí ní jẹ́ Ségò. Kò ń ṣe MC ló lè kó ló ní Èkó mọ́ Ségò ló lè kó báyìí. Lóṣòdì. Ségò ló lóṣòdì. Ségò ló ní gbogbo ẹ̀ papọ̀ MC ti lọ sí Àbújá. Kí Ṣótóbi yẹn ọba Ṣótóbi kó dì kò dùnú. Ọba Ṣótóbi yẹn kí yẹn dì kò dùnú kó wá forí ìta Gbòdú lẹ̀ fún bàbá àlùbáríkà. Àwọn náà ń dúbẹ̀ Tinubu gan ni wá sórí ìta Gbòdú. Kàn dúró mẹ́. Àníkò ṣe ní pẹ́ wà. Wọ́n ní bàbá àlùbáríkà mo ṣe tiẹ̀. Àníkò náà ní fẹ́ wórí ìta èmi náà lọ sí Àbújá. Ògùn ní kálukú di tẹ́rítírì ẹ̀ mú. Díútì kálukú ló ṣe. Wọ́n ní kálukú di ilé ẹ̀ mú. Àní díútì kálukú ló ṣe. Wọ́n ní kálukú ṣe. Àlùbáríkà ló lórí ìta Gbòdú. Bàbá o akóǹgbẹ ó tún lọ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ó ní mo sọ mo ní gbogbo ẹ̀ ti wọnú ara wọn àwọn kìrìsìtẹ́nì náà kóǹgbẹ àwọn mùsùlùmí náà kóǹgbẹ òǹgbẹ ti wá wọnú òǹgbẹ báyìí kọ́lọ́run jẹ́ kẹ́mi kó ṣíkà yìí. Àwẹ̀ bá wẹ̀ lẹ̀. Àwọn kan ti wà ní Nàìjíríà ọ̀rẹ́dì tẹ́lẹ̀ kọ́lọ́run jẹ́ kí ìyẹn ká lè parí ẹ̀ ní. A lè parí yun èyí tó wà lẹ̀ tẹ́lẹ̀ o. Mo láti wá parí yun wọ́n parí yun olúwe òsì ní Nàìjíríà náà kò ní pọ̀ jù ni. Kò ní pọ̀ jù. Gbogbo àwọn parí rẹ̀. Mọ̀jà mọ̀ tara wa. Wá tanra wa bàbá lè ní ọ̀rọ̀ tí a fẹ́ gbéyẹ̀wò lórí ètò lẹ́nu a fẹ́ sọ̀rọ̀ nípa oyin àwọn ìbò á ní honey àwọn èèyàn wúlò àwọn èèyàn á lò ó wọ́n ní wọ́n fi mu gì wọ́n fi mu kọ́ wọ́n fi gbogbo ẹ̀ wọ́n ṣe á dùn ṣùgbọ́n kí ni àǹfààní tó wà nínú oyin àti ìwúlò ẹ̀. Torí àkọ́kọ́ bọ́lọ̀ ń ṣe dá oyin lákọ̀ọ́kọ́ sọ kí wá ṣe oyin nìkan o ìkan tó wà wọ́n ń pè ní ìfúnfún ọmọ oko àwọn tó bá gbé oko gidi ló lè mọ ìfúnfún yẹn kéékèèké báyìí ni etí ló máa ń kó sí máa ń kúnyàn ìyẹn máa ń kúnyàn yẹn ò kì í tàyàn ìyẹn dẹ̀ ládùn tó tún ju oyin lọ. Ìyẹn tún náà tún ní àdùn. Àdùn ti funfun ju tó yin lọ o láìláìláìlá ọmọdé téèyàn bá rí funfun òun náà máa ń lẹ̀ mára igi ni á ṣe oró rẹ̀ á ṣe oyin ẹ̀ arọ́ra lẹ̀ mọ́ bí igi ńlá nínú igbó ńlá wá ní kíni tí ó rọra fi bo bí ètò oyin náà láìláìláìlá ọmọdé ìfúnfún dùn ìfúnfún yẹn pẹ̀lú oyin ọ̀tọ̀ ni ṣé wàá rí oyin ìdọ̀tí ní máa kó gbogbo ìdọ̀tí etí àwọn ẹranko ńlá bí ẹranko bí ẹfọ̀n bí ẹranko bí ìgalà bí ẹranko bí kíní gbogbo àwọn ìdọ̀tí igi ìdọ̀tí nǹkan kan ní máa ń ṣàjọ gbogbo nǹkan tó jẹ́ ìdọ̀tí ètí funfun yẹn díẹ̀ tó dùn jẹ́bẹ́jọ́ etí nǹkan ní tí máa kó ìdọ̀tí. Etí nǹkan. Bẹ́ẹ̀ ni etí ẹranko kódà èèyàn náà tá a bá dẹ̀gbẹ́ ọdẹ lọ ìfúnfún ọmọ kùn wáyọ́ ọmọ kó sétí wáyọ́ sáfẹ́ mú nínú ìdọ̀tí etí díẹ̀ tí wọ́n á mú yẹn lọ́lọ́run fàṣẹ sí tí wọ́n á dàdùn. Tó túmọ̀ sí pé oyin tó ń dàdùn yẹn gbogbo ìdẹ̀tí àwọn. Àǹkà ẹranko ní lọ́lọ́run ní máa mú díẹ̀. Tó ń di oyin tí. Bẹ́ẹ̀ ni kódà ìdọ̀tí igi gbogbo ìdọ̀tí ara igi wàláì lọ́lọ́run ní máa mú
tó máa ń di adùn. tí wá ń di adùn ni pé kéèyàn máa wò pé lára ìbàjẹ́ ìlóore wà. Ṣé wàá rí oyin sórí tí wọ́n bá sọ pé kíndìnrín èèyàn ò dáa tí ò bá ti daṣẹ́lẹ̀ tán tẹ́ bá lo oyin bó ṣe yẹ kó lo oyin kíndìnrín yẹn máa padà. Tí ò bá daṣẹ́lẹ̀. Tí ò bá daṣẹ́lẹ̀ tán tí wọ́n tẹ̀ sọ pé wọ́n ti ṣẹ̀ṣẹ̀ fura sí pé kò kíndìnrín rẹ̀ ò dáa àbí téèyàn bá fẹ́ ní kéèyàn ní àìsàn kíndìnrín oyin ló ní tá a fi àwọn nǹkan kan kún tó ń tọ̀ wọ́n á kàn máa mu pẹ̀lú ògbó Ọlọ́run ò ní àìsàn nǹkan kan nínú. Tí obìnrin bá ní ìju oyin la po nǹkan kan pọ̀ mọ́ tó jẹ́ pé tí ó máa mu ìju yẹn ó dẹ̀ wálẹ̀. Tí ó bá wá di pé ayé èèyàn wọ́n hate èèyàn wọ́n kàn ṣàdédé bínú èèyàn wọ́n kàn ṣàdédé má fẹ́ rí èèyàn ọwọ́ á ní bá a ṣe máa ń lo oyin. Tẹ́ bá wá lo oyin yẹn ó ní tẹ́ mọ̀ fi ṣe èèyàn á máa là èèyàn tó ń fi oyin wọ́n tó fi para. Tó bá ti tó táìmù téèyàn ó lọ wẹ̀ ó wá lọ́sẹ̀ téèyàn ó fi wẹ̀ téèyàn bí wẹ̀ fọjọ́ méje ayé èèyàn ò ní rí nǹkan ìbànújẹ́ tí èlò ayé gbogbo nǹkan àdùnnú ni wọ́n lo oyin fún. Káyé èèyàn ó dáa ni wọ́n máa ń lo oyin fún. Kọ́rọ̀ èèyàn ó lójútùú ni wọ́n máa ń lo oyin fún. Tí àwọn kan bẹ wọ́n máa ń ta géèmù nọ́mbà kan jẹ nọ́mbà kan ò jẹ wọ́n á wá lọ wá oyin wọ́n á wá ìmúmúná tí wọ́n bá wá wáṣẹ́ ìjọ tí wọ́n bá fi ṣiṣẹ́ yẹn èèyàn wà máa lo iṣẹ́ yẹn fún jójúmọ́ gbogbo bí wọ́n bá tọwọ́ bọ̀ ní ọba mu wọ́n tún lò bẹ́ẹ̀. Oyin yìí jẹ́ kéèyàn máa rí nọ́mbà mu yìí máa jẹ́ kí wọ́n máa gbọ́nú síyàn yìí máa jẹ́ kéèyàn orí gbà yìí tún ṣiṣẹ́ lórí àìsàn lórí inú. Bẹ́ẹ̀ ni ẹ̀yọ́nú lóyin oyin tó bá wá débi tí wọ́n ti ń dá oyin oyin ní agbára o. Oyin máa ń lọ oyin yìí lọ lónìkan o. Tí oyin bá bá erin jà yóò pa erin o. Tí oyin bá bá ẹfọ̀n jà yóò pa ẹfọ̀n. Kò sí ẹranko tó wà lóko tí oyin bá dojú ìjà kọ yóò pa o. Ọlọ́run má jẹ́ kéèyàn orí jà oyin o. Oyin yìí lọ lónìkan o. Ilé téèyàn bá fi oyin ṣe nǹkan sí adùn ní máa ń ṣe ń bẹ̀ o. Gbogbo wọn ọ̀rọ̀ wọn dẹ̀ dàdùn. Oyin máa ń rìn bí 100 oyin máa ń rìn bí 200 oyin máa ń rìn bí 300. Tí kan bá dẹ̀ ti bẹ̀rẹ̀ sí báyàn jà gbogbo àwọn yòókù náà start. Bẹ́ẹ̀ni wákàtí 3 tí oyin bá dẹ̀ tàyàn èèyàn mọ̀ pé nǹkan tàyàn torí gbogbo sísítẹ́ẹ̀mù ara èèyàn ni ó change. Téèyàn bá wá ń rí ìdààmú tí wàhálà ń dé báyé èèyàn máa ń lo oyin ayé ohun tó òun dẹ̀ da ọ̀rọ̀ èèyàn ó dẹ̀ tùbà ọ̀rọ̀ èèyàn á túṣẹ èèyàn á rí jẹ èèyàn á rí mu. Oyin tí kíndìnrín èèyàn tí ó bá ti daṣẹ́lẹ̀ tàbí téèyàn bá mọ̀ pé èèyàn láìsàn kíndìnrín wọ́n máa ń lo oyin. Ọlọ́run má jẹ́ á rí àìsàn tó èèyàn máa ń ní wọ́n máa ń lo oyin fún un. Tóyin máa ń jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé èèyàn ní ìju wọ́n máa ń lo oyin fún un. Tó bá wá ń kórìíra èèyàn wọ́n máa gbéṣẹ́ fún èèyàn wọ́n máa gbà padà wọ́n fẹ́ràn èèyàn lénìí wọ́n hate èèyàn lọ́la èèyàn máa ń lo oyin pẹ̀lú àwọn nǹkan kan tó jẹ́ pé tó bá ti lè lò èèyàn ó búra fún oyin yẹn ni pé jojúmọ́ là bá dùnnú nílé oyin jojúmọ́ ni kọ́rọ̀ mi ọmọ dùn mọ́ sí lágbájá. Gbogbo ọjọ́ tí wọ́n bá rántí èèyàn lórí ìdùnnú wọ́n máa rán yín tí èèyàn sí. Oyin jẹ́ nǹkan téèyàn máa ń lò fún nǹkan ìyọ́nú wọ́n á tó lò fún nǹkan ìgbèjà torí pé kí ni téèyàn bá bínú èèyàn àbí èèyàn ni wọ́n gbalẹ̀ èèyàn nígbà tí ò dáa tí wọ́n bá gba ilẹ̀ yẹn tẹ́ bá mú oyin tá a bá ṣe síbẹ̀ oyin ó lọ tẹ̀dó síbẹ̀
gbogbo ìgbà wọn bá fẹ́ la plantation bí oyin yẹn ni wọ́n máa ta wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣẹ́ oyin wọ́n fi ṣí èèyàn kúrò lórí ilẹ̀ o bẹ́ẹ̀ ni wọ́n fi gbèjà èèyàn oyin tó máa gbèjà èèyàn bẹ́ẹ̀ ni tí wọ́n bá gbalẹ̀ lẹ nígbà ẹ̀gbin wàá pọ̀ tí ẹjọ́ láàárọ̀ fóògùn ogun tó já wàá lè sọ pé lóòótọ́ wọ́n yàn ọ́ jẹ ni lórí nǹkan tó bá yàn èèyàn jẹ sí èèyàn fi oyin ẹyọ kan tí yóò fi sọ síbì kan yóò pé 1000 bẹ́ẹ̀ tí ọmọ wà bẹ́ẹ̀ kò sí ẹni náà ọba ti débẹ̀ báyìí oyin ọmọ ta wọn ni wọ́n foyin túlù lọ́dàkú wọ́n jà rí já oyin o wọ́n jà rí bínú oyin o ìdùnnú oyin ni ká rí o oyin ló ń sọ̀rọ̀ ẹ̀ báyìí àwa àgbà ọdẹ là wá fi múùgì torí àwọn àbàlùbá báyìí nígbà tí ṣúgà ẹ̀ tí ì dé oyin ni wọ́n máa fi múùgì tó bá rí ẹ̀kọ́ tó tútù tó bá tó wá mú oyin tó mú síbì kan wà á tún mú oyin yẹn wà á máa fi jẹ̀kọ àwa tún fi jẹ nígbẹ́ ọdẹ tá a mú ẹ̀kọ́ bíi 4 á jù sínú àpò tó bá dọwọ́ rọ̀lẹ́ á rọra ta oyin síbì kan á fi gbé jẹ èyí oge díjọ́ mẹ́jọ oyin kí ni olóyìnbó ń pè. Honey. Ọjọ́ bẹ́ẹ̀ náà ọ̀nì kọ́ o. mi ò ní honey. òkè sọ ẹranko kan ní ń jẹ́ ọ̀nì á padà sọ ti yé ẹja kan ní ń jẹ́ àkókò nìkó á padà sọ ṣùgbọ́n oyin èyí oge ẹ̀yọ́nú ni wọ́n ń doyin fún oyin dùnnú wọ́n dẹ̀ fi síyàn tí wọ́n bá gbalẹ̀ èèyàn nígbà èèyàn jẹ tí wọ́n bá fẹ́ èèyàn jẹ ìmáàmù tí èsì òun ló tọ́ sí tí wọ́n bá fẹ́ lọ kọ́ kíídì á lọ ju oyin ẹyọ kan síbẹ̀ tí wọ́n ta gbogbo àwọn náà bá lọ yídì àti ṣe rí gbogbo owó túká yídì ní jẹ́ bẹ́ẹ̀ oyin máa gbèjè èèyàn wọ́n á sọ pé kíní wọ́n bá ṣe pé ẹni tí ọba yẹ kó jọba bá jọba jọ wọ́n bá ju kíní tẹ́ bá ju sáfin lọ ta gbogbo wọn táwọn tó ń dádé àti àwọn kíní gbogbo wọn ni ó ta kú oyin tọba mọ́kò oyin ìyẹn ni yá àbájáda àwàsà àdáyà kálámánà sáfàlà kárasátà sàngásà àánú oyin ọlọ́njẹ́ káàrí o àlùjọ̀nú màláìká ìdùnnú ó wà nínú oyin o oyin pẹ̀lú ntọ́lọ́run ránṣẹ́ áńgẹ́lì kan lóyin téèyàn bá mú ọkọ̀ oyin téèyàn bá mú oyin lò oyin ọlọ́mọ yọ ọ̀rọ̀ adùn oyin ọlọ́mọ yọ kú láyé ẹnìkan kan wà jẹ́ aráàánú bá o gbogbo nǹkan tó jẹ mọ́ oyin èèyàn fi ráàánú gbà ní èyí oge ọlọ́jà aráàánú bá ọlọ́jà aráàánú lò oyin áńgẹ́lì ni màláìkà ni òtijọ́ mẹ́jọ lónìí ó sì jẹ́ nù. òun náà ni ẹ ti gbọ́ látọ̀nù bàbá àlùbáríkà yẹn wúlò yín àti àǹfààní tó wà nínú ẹ̀ ẹ kàn sí bàbá àlùbáríkà Ẹ̀bìdàn ní ìlú Ìgbòdú tí ẹ bá ní ìbéèrè tí ẹ fẹ́ béèrè tàbí ẹ ní àwọn nǹkan tí ẹ fẹ́ mọ̀ torí wọ́n ní àbèrè ọ̀nà kò kí ń ṣìnà bóyá lórí iṣẹ́ ni lórí ọmọ lórí ilé pàápàá lórí ìrìn àjò ibikíbi tí a bá ti ń bọ̀ ẹ́ dé Kòdúgà yẹn wọ́n lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdú junction tàbí kẹ́ ẹ pé 08023829492 ire lójú owó rí. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.